Ẹ káalẹ́, ẹ sì kú ìyálẹ̀ta ní gbogbo ibi tí Ọlọ́run ti fún yín ní orí ọ̀fẹ́ láti wò mí ní gbogbo àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá ní gbogbo ibi tí ẹ ti ní orí ọ̀fẹ́ láti máa wò wá. Orúkọ tèmi kò yí padà. Orúkọ mi ni Baba Confirm JP, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, mo sì jẹ́ ẹni ẹ̀mí. Mo ní ìjọ ẹ̀mí, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ ẹ̀mí fún gbogbo olúkúlùkù tí ó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀mí. That is, I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work for whoever that believeth in the spiritual work. I do spiritual work for them. Ẹ ṣé gbogbo èèyàn wa láti Amẹ́ríkà, láti Canada, ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátá. Mo kí gbogbo yín o, ní Asia ni, ní Africa ni, ní gbogbo Europe ni. Mo kí yín sílé dáadáa. Ẹ ṣé gidigidi gan. Mo kí gbogbo ẹ̀yin oníbàárà wa tẹ́ ti jẹ́ orí ọ̀fẹ́ lábẹ́ àwọn ohun tí Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti máa ṣe síta, láti fi dùn àwọn ọmọ aráyé nínú, pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ayé ti dè mọ́lẹ̀ tí kò sí orí ọ̀fẹ́ fún láti dìde. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún orí ọ̀fẹ́ ńlá tó fún mi kí n lè tú àwọn ọmọ aráyé sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó ti wà nínú òkùnkùn ti pẹ́, Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ nípasẹ̀ àwọn iṣẹ́ mi tí mò ń ṣe yìí. Mo ti tú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sílẹ̀ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn ọṣẹ mẹ́tàlá 13 òun ni mo fẹ́ polówó fún ẹ ní inú fọ́nrán yìí. Mo dẹ̀ máa mójútó wọn kíákíá. Fẹ́ polówó ẹ̀ fún ẹ. Ìkíní òun ni ọṣẹ tí à ń pè ní ọṣẹ Wegunwepe. Òun lórí yìí. Ọṣẹ Wegunwepe. Ó wà lábẹ́ ègún kan ni. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Má jẹ́ kí ẹnikẹ́ni kó tàn ẹ́ o. Ayé wà o. Táyé ò bá sí, o ò ní máa rí gbogbo ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Àwọn àgbàlagbà tí wọ́n ń fi ìyà jẹ ọmọ ọlọ́mọ, wọ́n wà o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Ègún wà o, èpè sì wà. Mo bẹ̀ ẹ́ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Mi ò fẹ́ dárúkọ ẹnikẹ́ni, ṣùgbọ́n má jẹ́ kí ẹnikẹ́ni kó tàn ẹ́. Mójútó ọ̀rọ̀ ara ẹ kó tó di wípé gbogbo ẹ̀ máa bàjẹ́. Mo ti rí èèyàn tó lò 20 years ní UK, àwọn èèyàn tó lò 30 years labroad tí wọn ò padà rí nǹkan kan mú wálé. All because na lie náà ni. Kò sí na lie kankan níbẹ̀ o. Gbogbo churches tó ń lọ yẹn, tó máa rí àwọn kan tí wọ́n kóra wọn lọ síbẹ̀, àìsàn oríṣiríṣi. Àwọn ayé ló wà ń bẹ̀ o. Àwọn tí wọ́n tún wá lọ kóra wọn lọ bá, tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run, wọ́n kàn ń tàn wọ́n ni. Tí gbogbo wọn padà, wọ́n sì tún padà bọ̀ wá bá wa níbi tí a jókòó sí yìí. Bíbélì ló sọ, ó ní iron will sharpen iron. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Ohun tí wọ́n bá fi kàn ẹ́, òun ni kó tètè lọ tètè. Ohun yẹn náà ló tún máa fi kojú ìjà sí wọn. Ojú ò ní tiẹ̀. Ọṣẹ tó wà lọ́wọ́ mi yìí, ó ka ojú òṣùwọ̀n fún ìwọ tí ègún àbí èpè tó bá ń ṣiṣẹ́ lórí ẹ̀. Yálà ègún látọ̀dọ̀ ìbí ni, yálà ègún látọ̀dọ̀ ẹnikẹ́ni ni, yálà ègún ìrandíran àbí ègún ìdílé. Ọṣẹ tó wà lọ́wọ́ mi yìí, ó ka ojú ẹ̀ bàjẹ́ láti ṣiṣẹ́ lórí wọ ègún kó sì wọ èpè dànù. Ojú ò ní tiẹ̀. Ọṣẹ tó rí yìí. Ìkejì, ọṣẹ ìbùkún ó wà ń bí báyìí. Ọṣẹ ìbùkún tó bá ti ń wẹ̀, wàá sì máa rí ìbùkún Ọlọ́run nínú iṣẹ́ tó ń ṣe ni àbí nínú ayé rẹ. Ọṣẹ ìbùkún ó wà níbí báyìí ní ìkàlẹ̀. Kó ọ̀dà tiẹ̀ through
my workshop number is 08022040950. Ọṣẹ kẹta òun ni ọṣẹ àánú. Ọ̀tọ̀ ní ìbùkún o, ọ̀tọ̀ ní àánú. Ìbùkún òun ṣiṣẹ́ pẹ̀lú pé kí èèyàn rí owó. Àánú ṣiṣẹ́ wípé bóyá o fẹ́ jáde lọ sí ibì kan láti lọ ṣe interview. Ṣé o ń gẹ́tì mi? Tó bá wá débẹ̀ tọ́lọ́n bá fún ẹ lórí ọ̀fẹ́ tó rí ọṣẹ yìí lò, wàá rí àánú pàdé níbẹ̀. Àánú kì í ṣe lórí ọ̀rọ̀ owó, ṣùgbọ́n kó o rí opportunity. Nǹkan tó ń pè ní àánú nìyẹn. Tí ìbùkún ìyẹn ń ṣiṣẹ́ lórí pé ọ̀rọ̀ owó, ṣùgbọ́n fẹ́ kó yẹ dáadáa nígbà tí àánú bá fọhùn tán lórí pé owó máa padà wọlé. Ọṣẹ àánú nìyí o, òun ni mo gbé síbẹ̀ yẹn. Ẹ má jẹ́ ká míìsì gbogbo ẹ̀ pọ̀ rárá. A tún ní ọṣẹ kan tí à ń pè ní Ituwo Awela. Tí ayé bá dí ọ̀nà mọ́ ẹ, òun fojú kú aláǹtakò ni. Ayé dí ọ̀nà mọ́ ẹ, o tún fojú kú aláǹtakò. Gbogbo tó ń ṣe kò já sí ọpẹ́. Àwọn iṣẹ́ tó ń ṣe kò já sí nǹkan kan. Bó ṣe ń ṣe ló ń lulẹ̀ bì, ló ń lulẹ̀ bì, ló ń lulẹ̀ bì. O ní ìdí ọṣẹ Ituwo Awela. Tó bá ti ń wẹ̀ yìí, wàá rí pé ọwọ́ máa tú lára rẹ, wàá sì máa padà là. Òun ni ọṣẹ tí mo gbé sókè yẹn. Kẹ́ fi ojú ayọ̀ wò dáadáa. Ituwo Awela òun ni à ń pè ọṣẹ tí mo gbé sókè yẹn. Ìkan tí wà ń bí fún àwọn tó máa ń tajà, àwọn lọ́jà títà, òun ni ọṣẹ olókìkí ajé. Olókìkí ajé, olókìkí ajé o, olókìkí òru, olókìkí òru. Òṣìṣẹ́ bí ẹni tí kò lára, òṣìṣẹ́ bí ẹni tí kò ní iyì kan. Ọṣẹ yìí ó nílò ẹ o. Ọṣẹ yìí ó máa pòkìkí iṣẹ́ tó ń ṣe gangan, ó máa pòkìkí ọjà tó ń ta. O nílò ọṣẹ olókìkí ajé yìí. Ẹ̀yin tẹ́ ń tajà, á jẹ́ kí ọjà yẹn tètè yá kíákíá. Kò sí ẹ̀ṣẹ̀ nínú pé kó o mójútó ara ẹ o. Torí bá ń fún ẹ, o mọ ohun tó máa lò. Tó o bá ń ṣe menstruation, o mọ ohun tó máa fi páàkì ẹ o. Kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ o. Àgàgà pé kó wá máa ṣe menstruation kí inú wa máa ru ẹ. Ṣó mọ̀ pé ó mọ nǹkan tó o máa lọ lò. Kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ o. Ò ń tajà, ọjà ò yá déédéé, ọ ní kó o rọṣẹ, o lẹ́ṣẹ̀ wà ń bẹ̀, ò ń tọrọ ẹni. Pásítọ̀ ẹ àbá àfà, wọ́n ń tàn ẹ̀ ní. Jẹ́ kí n sọ kankan fún ẹ lónìí kí n tó kúrò nínú fọ́nrán yìí. Jẹ́ kí n sọ fún ẹ, sórí ìṣẹ̀ṣe yẹn tí wọ́n ń pariwo pé òun ni àgbà, ìṣẹ̀ṣe làgbà. Àwọn kan lọ́kọ̀ déédéé tí wọ́n da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́. Wọn ò dàrú mọ́ mi lọ́wọ́ o, wọ́n lè dàrú mọ́ ìwọ lọ́wọ́. Mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onílàákàyè tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ mi, wọ́n mọ̀ pé làákàyè Ọlọ́run fi kún mi gidigidi gan. Àwọn tí wọn ò ní làákàyè, àwọn ni wọ́n máa ń takú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi. Sórí ìṣẹ̀ṣe òun ni àgbà ní Nàìjíríà tí a wà yìí, pàápàá ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń pè ní Áfíríkà. Ohun tá a mọ̀ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe òun la mọ̀. Nínú ìṣẹ̀ṣe òun la ti rí ewé àti egbò. Òun la rí pé òun ni Ọlọ́run fún wa kí a fi máa ṣe ìwòsàn fún àgọ́ ara wa, kí a fi máa ṣe ìwòsàn fún ara wa. Nígbà tó kọ̀ déédéé yá, làwọn kan dé ni wọ́n gbé ẹ̀sìn wá fún wa. Wọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì wá, wọ́n sì gbé ẹ̀sìn mùsùlùmí wá. A gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, a gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Nígbà tí a jẹ́ kí ààyè gbà wọ́n tán, òun lórí pé wọ́n padà dá gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́. Wọ́n wá ń pe ẹ̀sìn ìbílẹ̀ àbí ẹ̀sìn àbáláyé wa, wọ́n wá ń pè ní ẹ̀sìn kẹta. Èwo ni ẹ̀sìn kìíní? Èwo ni ẹ̀sìn kejì? Èwo ni ẹ̀sìn kẹta? Sórí pé wọ́n ti dàrú mọ́ ẹ lọ́wọ́. Sórí pé ìwọ gangan fúnra rẹ, ìwọ ló jẹ́ kí wọ́n dá kíní ìrú mọ́ ẹ lọ́wọ́. Ẹ̀sìn tí àwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n bá nínú ayé yìí, òun ni ẹ̀sìn àbáláyé tí Ọlọ́run ṣí ojú wọn sí ara ewé àti egbò. Kò easy o. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. Kí o rí ewé kan, kó rí báyìí, kó rí ewé kejì,
àti ìkẹta kó wá kó dodo ẹ̀ pọ̀ kó padà di oògùn tó dẹ̀ ń ṣiṣẹ́ kò yí sí. If not by the inspiration of the Almighty, it is not easy. Don't let anybody to fake you. Sórí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun lẹ̀sìn tó tọ̀nà, ṣùgbọ́n tí ìkan nínú wọn bá sọ pé ẹ̀sìn kan ò tọ̀nà kò fura sí ẹ̀sìn yẹn, ẹ̀sìn burúkú ló jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló tọ̀nà, ṣùgbọ́n màá jẹ́ kó yé dáadáa wípé ẹ̀sìn àbáláyé òun ní ẹ̀sìn kínní tó kọ́kọ́ wà ní ilẹ̀ adúláwọ̀. Kò dẹ̀ ń ṣe rí báyìí nìkan. Most of ìlú èyìnbó, àwọn bíi Brazil, àwọn bíi Cuba, àwọn ìlú èyìnbó ẹ̀sìn àbáláyé òun ló kọ́kọ́ wà ń bẹ̀. Nígbà tá a dẹ̀ ti tọ́tọ́ dẹ̀ bí ẹ̀sìn èyìnbó wá tí wọ́n pè ní kìrìsìtẹ́nì àbí mùsùlùmí, á dà wọ́n tọwọ́ tẹsẹ̀. Dàtọ́ dẹ̀ dé ni wọ́n fọ́ gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ lọ́ní ẹ̀sìn àbáláyé kò dá mọ́, wọ́n sọ di ẹ̀sìn kẹta. Má jẹ́ kí wọ́n jẹ́ kí ojú dúdú, má jẹ́ kí wọ́n jẹ́ kó pa ẹ́. Nígbà tí àwọn bàbá wa sì ń lewé àti egbò, gbogbo àwọn àrùn burúkú tá à ń rí sí àti tá à ń fi etí gbọ́, kò sí kankan nínú wọn tí a fi etí gbọ́ ní ìgbà yẹn. Má jẹ́ kó tún ẹ̀. Ẹ̀sìn tí wọ́n gbé wá yìí, ẹ̀sìn yẹn ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ẹ̀sìn tí wọ́n gbé wá yìí, ó ti da ọ̀pọ̀lọpọ̀ ayé rú, ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé àwọn ènìyàn rú. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ, mi ò sọ pé Kristi kò sí o, nítorí pé ìránṣẹ́ Ọlọ́run ni mí. Bẹ́ẹ̀ ni mi ò ní ànábì wa Muhammad kò sí sallallahu alaihi wasallam, mi ò ní kó ṣe gbọ́n. Má jẹ́ kí wọ́n lo arúmọjẹ fún ẹ. Ẹ̀sìn kan wà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n dẹ̀ ń ṣe ẹ̀sìn tí inú Ọlọ́run sì ń yọ sí wọn, tó ń yọ sí wọn ní gbogbo ìgbà. Ẹ̀sìn yẹn òun ni wọ́n kọ̀ndẹ́mù mọ́ ẹ lọ́wọ́. Nínú ẹ̀sìn yẹn torí yẹn òun láti rí ewé àti egbò tí a fi ṣe gbogbo àwọn nǹkan tí a ṣe yìí. Ìkan náà wà à ń pè ní back to sender. Èyí tó wà lọ́wọ́ mi yìí back to sender ni. Wọ́n pè ní mádàrí kan, wọ́n pè ní ìṣọ́rí, ẹ̀ṣọ́rí, wọ́n pè ní ẹ̀ṣọ́rí, wọ́n dẹ̀ ń pè ní àgbélépọ̀tà. Tó bá rí ẹni tó jẹ́ wípé tiẹ̀ ló ń wá kiri pé kó kú, ìwọ lọ lu ọṣẹ yìí, gbogbo tó bá ń ṣe báyìí ó máa dà lé lórí ni. Èyí ni wọ́n pè ní àgbélépọ̀tà. Àgbélépọ̀tà wọ́n ń pè ní mádàrí kan, that is mádàrí ẹ sọ mí o, òun ló ń pè bẹ́ẹ̀. Ní èdè èyìnbó wọ́n ń pè ní back to sender. Ọṣẹ náà ni ìwọ kan fi wẹ̀ ni, jẹ́ kí wọ́n máa porí ẹ níbi. Àwọn tó ń porí ẹ níbi wọ́n máa rí pé àwọn ló máa gba ikú ẹkú. Èyí ni wọ́n ń pè ní ọṣẹ Awebidanu. Òun náà ń ṣiṣẹ́ bíi back to sender ni. Ọ̀tọ́ bá sẹ́ǹdì kan wá ọkọ̀ kíyèsára wípé bí àgọ́ ara ẹ ṣe rí ikò wá òkè, ìwọ bu ọṣẹ ikò lọ fi wẹ̀ wá pé àgọ́ ara ẹ máa set padà. Or feel like pé there is a spiritual something tó ń ṣẹlẹ̀ ní àgbègbè ibi tó wà, ó wà comfortable. Lọ bu ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ Awebidanu yìí, fojú ayọ̀ sókè kó wò ó, òun nìyẹn. Lọ bu kó fi wẹ̀. A ní ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ mú ọwọ́ ayé kúrò ní ara ènìyàn. Tí ayé bá ń dààmú rẹ̀ àbí bí àwọn àgbàlagbà bá ń dààmú rẹ̀, sórí ọṣẹ torí yìí òun là ń pè ní ọṣẹ mú ọwọ́ ayé kúrò ní ara. Kó ọ̀dà tiẹ̀. Ọṣẹ tí mo tún máa sọ fún ẹ, a ní ọṣẹ tí wọ́n á design fún ọṣẹ ìfẹ́ràn. Tẹrú tọmọ a máa fẹ́ràn rẹ̀, ọkùnrin á fẹ́ràn rẹ̀, obìnrin á fẹ́ràn rẹ̀. A ṣe ọṣẹ yìí fún ìfẹ́ràn general. Àtúnìkan tó jẹ́ pé ìwọ tó ń wá ọkọ, ọṣẹ tiẹ̀ wà, ọṣẹ ìfẹ́ràn tiẹ̀ wà. Ìwọ tó ń wá aya, ọṣẹ ìfẹ́ràn tiẹ̀ wà nínú iṣẹ́ yìí. Gbogbo ẹ̀ ló wà. Ìwọ ọ̀dà fún àwọn iṣẹ́ yìí. Send the message order ẹ sí orí workshop mi 08022040950. Send the order ẹ. Ọṣẹ ìfẹ́ràn nìyí tí oníkálukú máa fi máa fẹ́ràn rẹ̀. Ojú òní tiẹ̀. Má jẹ́ kí n gbàgbé, mo ti gbàgbé gbogbo ìwọ tí ò ń ka ìwé, tí ìwé yẹn kò yé dáadáa, ìwé yẹn kò yé dáadáa. O nídìí oògùn ìsọ̀yè o. Gbogbo ohun tó bá òun kò fẹ́ nípa oògùn ìsọ̀yè òun ló wà lọ́wọ́ bàbá confam. Tó bá wá bẹ̀rẹ̀ sí ń ka ìwé ẹ̀, tá a bá ṣiṣẹ́ oògùn ìsọ̀yè fún ẹ tán, wàá rí pé ìwé yẹn á máa yé ẹ dáadáa. Wàá lè ka ìwé níbi tó fẹ́ kàdé láyé rẹ̀. O máa ń kẹ́kọ̀ọ́, o ń gbàgbé ẹ̀kọ́ ni, àbí o ń kẹ́kọ̀ọ́ tó bá ti ṣe díẹ̀ báyìí wàá ti pé o ti kúrò ní ọpọlọ rẹ. O nídìí oògùn ìsọ̀yè, pè mí fún ọ̀dà kíákíá. Ojú òní tiẹ̀.
ọṣẹ tó rí yìí òun ni ọṣẹ ìṣẹ́gun. Bóyá o lálàá ni àwọn àlá burúkú kan ó wá la, tí wọ́n bá ṣàtìjí ìwọ lọ bu ọṣẹ ìṣẹ́gun yìí kó o lọ fi wẹ̀, wàá rí i pé gbogbo àlá burúkú yẹn ó máa cancel. ṣòro ohun tó o bá ti rí, ohun tó o lè lò fún wa, I am telling you, má jẹ́ kí ìbẹ̀rù kó wà ní ọkàn rẹ. Ọṣẹ ìṣẹ́gun nìyẹn. ọṣẹ kan tí wà ń bí ọṣẹ túdè ni. Tá a bá ti dé èèyàn, tá a dé lọ́wọ́, tá a dé lẹ́sẹ̀, tó ní kò ní ṣoríire, ìwọ ṣá ọ̀dà fún ọṣẹ túdè. ọṣẹ túdè lórí nìyẹn, ojú òní tiẹ̀. ọṣẹ kan wà ń bí à ń pè ní àwúre ọlà. àwúre ọlà ṣòro ọṣẹ torí yìí ọ̀pọ̀lọpọ̀ ló máa ọ̀dà ọṣẹ yìí gidi gan. ilé tí ọṣẹ yóò sí lamẹ́ríkà àbí UK or Canada àbí Europe, a jẹ́ pé àwọn tí kò tí ì mọ̀ mí, ó máa ń mú ìtura gbogbo tó bá ń ṣe á sì máa lọ déédéé. á mú ìtura wá, owó á máa wọlé, everything á máa wọlé. òun lórí ọṣẹ yìí ni wọ́n ń pè ní àwúre ọlà. àwúre ọlà sórí tó wà lọ́mọ yìí, ẹbí àwọn àgbà ni, ó múnádóko. báwọn àgbàlagbà bá ń dààmú ẹ̀, ó ṣiṣẹ́ òrèrè iṣẹ́, ó wà nílùú òyìnbó, ó ló fẹ́ gba pépà, ó rí pépà gbà. ó dẹ̀ ti wà ń bẹ̀ ní 10 years. àṣà àwọn tó wà ń bẹ̀ 2 years tó rí pépà gbà. mo rí ẹni tó wà ń bẹ̀ 1 years tó rí pépà gbà. ìwọ tó bá wà nílùú òyìnbó 10 years 5 years tí yóò rí pépà gbà, ó yá ètè lọ́ máa rúbọ ayé ń bẹ fa wàhálà nìyẹn. ẹ̀bi àwọn àgbàlagbà nìyí. tó o bá rí ẹ̀bi àwọn àgbàlagbà lò, yẹ sọ fún ẹ, ayé máa mójú kúrò lára rẹ o. àìrí lò má jẹ́ kí n tún ẹ, ọmọ máa da ọ̀tá rẹ láàmú ni. ọlọ́run ò ní jẹ́ ká rí ìjà ayé o. ẹ̀bi àwọn àgbà òun lórí yìí nínú aṣọ pupa tá a so mọ́ yìí. ọṣẹ náà ló wà ń bẹ. báwọn kíní ìṣe wa ní ọṣẹ, bẹ́ẹ̀ náà ni wọ́n ní ẹbu and they are engraved. ìwọ ni kò ọ̀dà tiẹ̀, kò sóhun tó ń kó máa ṣe ẹsẹ̀, àní solution ẹ̀ wà. ìwọ ni kò pè mí sórí WhatsApp number yẹn, mẹ́sẹ̀gì mi kò béèrè ohun tó fẹ́, mẹ́sẹ̀gì mi kò fi ọ̀dà tiẹ̀ jíṣẹ́. nínú gbogbo ohun tí orí yìí dójú ayọ̀ sókè kò wò ó, túwò lẹ́ẹ̀kan sí kò dójú ayọ̀ sókè. lórí gbogbo ohun tó orí yìí ìwọ béèrè ohun tó fẹ́, àwa máa sọ fún ẹ bí o ti máa ṣe tí ọ̀nà ẹ̀dẹ̀ máa là tó máa túrù dáadáa, ojú kò ní tì ẹ́. ọ̀dà tiẹ̀ túrù nọ́mbà WhatsApp mi lẹ́ẹ̀kan sí 08022040950. kó fi ọkàn ara ẹ̀ balẹ̀ o. sórí iṣẹ́ tó wá rí yìí, tó bá ọ̀dà sórí DHL ọmọ àgbẹ̀dẹ́nu ọ̀nà ẹ̀. ìwọ tó bá dẹ̀ ní èèyàn tó lè wá gbé ní ọ̀dọ̀ wa, Oworo Ṣókí nílùú Èkó, òun ni chọ́ọ̀chì tàwa wà. ṣé o ń gbọ́ mi? ó lè wá gbé lọ́dọ̀ wa, wà ọ̀dà, wọ́n á dẹ̀ wá gbé nǹkan ẹ̀ bíbáyìí. tó bá dẹ̀ rí pé kò sí èèyàn tó lè wá bẹ́ẹ̀ gbé, DHL ó ti fún wa lórí ọ̀fẹ́ àti product wa, ó so àwa pẹ̀lú customer wa pọ̀. DHL máa gbé kíní ìdéwájú doorstep ẹ̀. ọ̀dà tiẹ̀ kíákíá, ojú kò ní tiẹ̀. má jẹ́ kí ayé mú ẹ tán kó tó máa sáré. iye tí wọ́n bá padà mú ẹ tán ó máa lágbára gan. ní gbogbo ìgbà yẹn lè máa pe àwọn olóògùn àbá àwọn tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́, ó máa pè wọ́n wípé fake ni wọ́n, 419 ni wọ́n. kò sí 419 kankan níbi kankan o. nígbà tó jẹ́ kí o ṣe nǹkan tó jẹ́ kó o ṣe, ìwọ ló ṣe o. nígbà tó wá ti wọra tán, àwọn máa ní 419 ni wọ́n. kò sí 419 ni ìwọ gan fún rẹ tiẹ̀ mọ̀ 419, ó mọ̀ dáadáa. ọkùnrin kan pè mí láti France ní that was on Monday. ó ní èèyàn 3 ló ti gbowó lọ́wọ́ òun. ó ní àgbàlagbà gan tiẹ̀ ni wọ́n. ó ní wọ́n gba owó lọ́wọ́ òun, tó bá ti gbowó tán bá wá dẹ̀ block you. ó lọ́wọ́ 419 ló lọ á sí yẹn. nígbà tó jẹ́ pé tó bá ti rí wọn tí wọ́n ti ń gún ọṣẹ nínú odó, wàá ti bìlí pé wọ́n rí irọ́ ló ń pa fún ẹ. má jẹ́ kí n tàn ẹ́. ṣebí wọ́n lọ́wọ́ orí íńtánẹ́ẹ̀tì náà, wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jáde, wọ́n máa ní àwọn fi iṣẹ́ sílẹ̀ fún yín, ẹ lọ ṣe yìí. ẹ̀yin tí àwọn tí wọ́n ṣèbè lọ́wọ́ pé ṣẹṣẹ dáhùn, ṣẹ́ni tó ní iṣẹ́ ẹ̀ lọ́wọ́, ṣé ó lè wá máa pín iṣẹ́ yẹn fún aráyé? kò possible. wọ́n kàn ń tàn yín ni. èèyàn kan dé, àwa ní òun fi iṣẹ́ àwúre sílẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì, fẹ́ẹ̀kì ló fi sílẹ̀ fún ẹ. nǹkan tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ dẹ̀ fẹ́ nìyẹn.
ẹni tó ń ṣe alábùkún títí di òní yìí, alábùkún títí di òní yìí kò fi ìdí ẹ̀wọ̀n ènìyàn. ṣẹ́ni tó ṣe láptọ̀pù àbí kí lẹ ti pè ẹni tó ṣe kọ̀ǹpútà tó wà l'Amẹ́ríkà ṣó fi ìdí ẹ̀wọ̀n èèyàn. má tọ̀ra ẹ̀ odo iṣẹ́ tó ń fi sílẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n lọ ń wò yẹn wọ́n kàn ń tàn ẹ̀ nítorí pọ́pọ́lọpọ̀ ló ṣe tí kò ṣiṣẹ́ wọ́n sì tún padà bọ̀ wá bá wa. ẹni tó níṣẹ́ ò lè fi iṣẹ́ sílẹ̀, forget about it. nítorí pé ohun tí Ọlọ́run fún àwa nìyẹn láti fi jẹun jẹ. o lè pe kápẹ́ńtà kó wá bẹ kan ṣíà kí kápẹ́ńtà wá pòun ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́, kò pọ́síbù. nǹkan ọ̀fẹ́ lẹ̀ ń fẹ́, ẹni tó bá dẹ̀ ń fẹ́ ọ̀fẹ́ yìí sọ fún ẹ òfò ló ń wá. òfò ni ó ń wá. anybody tó bá ní nǹkan ọ̀fẹ́ ló ń wá, òfò ló ń wá. kó wá lọ sí hospital sí kó wá ní ó fẹ́ ṣe operation hospital Nàìjíríà, how do you want to do it tó ní sanwó? ojú ò ní tiwa o, má jẹ́ kí n tàn ẹ́ o, kò sí nǹkan ọ̀fẹ́ o. dodo torí tí wọ́n ń jù sílẹ̀ fún yín lórí íńtánẹ́ẹ̀tì yẹn kò pé, iṣẹ́ yẹn ò pé. ìdí tó ṣe máa pọ̀ tún máa padà pè wá nìyẹn. mójútó ọ̀rọ̀ ara ẹ̀, má sáílẹ́ǹtì lórí ọ̀rọ̀ ara ẹ̀. ẹni tó ní iṣẹ́ gangan tó jẹ́ pé iṣẹ́ tó kọ̀rẹ́ẹ̀tì gangan wọn ò lè fi sílẹ̀ fẹ́nikẹ́ni lórí íńtánẹ́ẹ̀tì, kò pọ́síbù. fẹ́ẹ̀kì ni. ṣe ojú òní ti wà, ṣe kó bá mi ṣíà fídíò yìí. ó lè má jẹ́ wípé ìwọ gan ló tiẹ̀ nídìí ẹ̀ ṣùgbọ́n kó o ṣí ẹ̀ láti sùn ẹ̀ sínú life àwọn kan tí wọ́n need the product wa. God bless you. gbogbo ọwọ́ tó bá wá ṣí ẹ̀ pátá, ọwọ́ yẹn ò ní rí dànù o, ọwọ́ yẹn ò dẹ̀ ní rí ọkọ̀ onímọ̀ àìní pẹ̀lú àṣẹ Èdùmàrè. ẹ ṣé gan ni títà máa tó fi ríra.